Ẹ̀yin èèyàn wa, kí ni à ń pè ní kọ̀ǹgọ́? Kọ̀ǹgọ́, kí là ń pè bẹ́ẹ̀? A. Ọ̀pá osùn. B. Ọ̀pá ìlù. D. Ọ̀pá awo. E. Ọ̀pá ọ̀rànmíyàn. A. Ọ̀pá osùn. B. Ọ̀pá ìlù. D. Ọ̀pá awo. E. Ọ̀pá ọ̀rànmíyàn. Ẹ bá wa fi ìdáhùn sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Bí ẹ bá wá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì wa, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà lè darapọ̀ mọ́ wa ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé lárugẹ. Ẹ ṣeun, a dúpẹ́. Kò ní bàjẹ́ o. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.